Koiki Media, live and direct, Casablanca Airport, returning back to London after a successful outing in Africa. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ support wa lọ́tùn lósì, gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ kó ṣeé ṣe fún wa, tẹ́ ẹ ràn iléeṣẹ́ wa lọ́wọ́, ẹ̀yin tẹ́ ẹ ràn movement lọ́wọ́. Mo kí gbogbo yín, mo kí ẹgbẹ́ ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá látòrí president wọn Gani Alágbàlá, Kentos, mo kí Ajagun, mo kí Ṣọlá kò gbọdọ̀ kú, Sister Elaine, mo kí our Comfort, mo kí àwọn GR1, mo kí bàbá wa Stephen Emmanuel, mo kí bàbá mi Olóyè Ìgbòho láìpẹ́ láì jìnnà àtúpadà ríra, mo kí Professor Akintoye, mo kí ní Kwara State, mo kí ní Kogi State, mo kí ní Ìjẹ̀bú-Òde lógùn State, Ìjẹ̀bú-Òde parapọ̀, mo kí gbogbo ẹ̀yin tí Ondo, mo kí lẹ́kìtì, mo kí ní ìlú Ọ̀yọ́, mo kí ní Ìbàràpá, mo kí ní Ayétẹ̀, mo kí lẹ́kọ̀ọ́, mo kí lógùn State, mo kí ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjìire títí dé Ọ̀ṣun láì yọbì kankan sílẹ̀. A kí gbogbo àwọn ọba wa pátá pé ṣé gan ni tí ẹ gbà wá ní ààyè láti wá yọjú sí yín. Èmi ọmọ yín, mo ń kí yín gan ni o kábíyèsí, láti Àkúrẹ́ dé Oǹdó títí dé Aláàfin bàbá wa, títí dé bàbá wa Ọọ̀ni òrìṣà, títí dé gbogbo Ìbàràpá méjèèje ní Èrúwà ní Ayétẹ̀. Mo kí ìyá wa gbogbo, mo kí gbogbo ẹ̀yin bàbá wa, mo kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ campaign movement Yorùbá Nation. A máa tí ì dá iṣẹ́ náà dúró, àwa tún lọ, àwa náà láti lọ ṣiṣẹ́ díẹ̀ ká tún lè rí owó torí àti pẹ́ díẹ̀ nínú Áfíríkà àti láti padà lọ sí ilé. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa ní Amẹ́ríkà, ní Europe, ní Asia, gbogbo ẹ̀yin tẹ́ ń jà pé kí ilẹ̀ Yorùbá lè dúró. Mo kí gbogbo àwọn deputy wa méjèèjì, Káyọ̀dé Ẹ̀mọ́lá, mo kí George Akínọlá, mo kí gbogbo àwọn security, mo kí Omeyo, mo kí Mega Rally, mo kí Prophet Ológunlúwa, mo wá kí gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò tẹ́ fi ṣọ́ ẹ̀ṣọ́ wa tí gbogbo ń lọ ẹ̀mí àtolóyè wá sí ilẹ̀ Yorùbá. Gbogbo yín pátá ni mo dúpẹ́ fún. Èmi nìkan ò lè dá ṣe, ẹ jẹ́ kí gbogbo wa ká túbọ̀ máa ṣe èyí tá a bá lè ṣe. Kò gbọ́dọ̀ sú wa, kò dẹ̀ gbọ́dọ̀ rẹ̀ wá, a dẹ̀ gbọ́dọ̀ give up. Ó lè máa rí bẹ́ẹ̀ ni, a sì máa délẹ̀ lérí. Gẹ́gẹ́ bí olóyè ṣe máa ń sọ, òrùn tẹ́ ń wò yẹn, ojú ló ń kán ibòjì, òrùn sì máa débẹ̀, bó dẹ̀ ṣe máa rí nìyí. Èmi náà ni o, àbúrò yín, olólùfẹ́ yín, ẹnìkan tí mo mọ̀ tó sọ pé White Lion, last man standing, ẹni tí ìbádárúkẹ má fi dèbí inú. Mo kí Ìgbòho Iron Lady, mo kí gbogbo ẹgbẹ́ pátápátá, mo kí bàbá wa Kíkanjú, ẹ ṣé gan ni o. Koiki náà ni o, àti padà lọ sí UK, bringing the world closer to your doorstep. Flight kan ló tẹ̀lé ẹ̀rìbóye tó àtàdì náà jẹ́rí gbẹ̀ngbẹ̀ngbẹ̀m ni. Ọlọ́run ọba ò kábíyèsí ẹ̀ ìkọlù tún lọ lókè yẹn tó ẹ̀yọ́ ọmọ ojú àtẹ́rí ẹgbẹ́ ṣe ń lọ.